ìjọba àpapọ̀ kéde ìdáǹdè akẹ́kọ̀ọ́ 100 nínú àwọn tí wọ́n jí gbé ní St. Mary Catholic Pàpírì. 100 kan akẹ́kọ̀ọ́ nínú àwọn tó lé ní 300 tí àwọn ajínigbé jí gbé nílé ẹ̀kọ́ St. Mary Catholic School Pàpírì ní ìpínlẹ̀ Niger ni wọ́n ti gba ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé náà báyìí. Ọjọ́ àìkú àná ni ìròyìn náà gbòde kárí ayélujára pé ìjọba àpapọ̀ ti rí 100 akẹ́kọ̀ọ́ gbà kalẹ̀ lóko ajínigbé nínú àwọn tí wọ́n gbé lọ nílé ẹ̀kọ́ náà. Bákan náà ni alága àjọ Christian Associations of Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Niger Bíṣọ́ọ̀bù Bulus Dawowa Yohana àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adamu Abdullahi Elema fìdí rẹ̀ múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn pé àwọn èèyàn náà sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti fìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ 100 kan ti gba òmìnira. Wọ́n fi kún pé àwọn gbọ́ ọ̀rọ̀ náà láti ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì fún ìjọba lórí ètò ààbò Nuhu Ribadu àti pé láti òní ọjọ́ ajé ni wọn yóò ti máa yọ̀ǹda wọn fún àwọn òbí wọn ní ìpele. Ọ̀sẹ̀ tó kọjá ní Nuhu Ribadu ṣàbẹ̀wò sí Pàpírì ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú CAN nípínlẹ̀ Niger. Níbi ìpàdé náà ló ti ṣèlérí pé àwọn tó wà ní ìgbèkùn kò ní pẹ́ gba ìtúsílẹ̀. Ó ní wọn yóò sì padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn láìpẹ́. Tẹ́ ò bá gbàgbé ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 ni àwọn ajínigbé yabo ilé ẹ̀kọ́ St. Mary's Catholic School tí wọ́n jí akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ lọ. Àpapọ̀ àwọn tí wọ́n jí gbé náà jẹ́ 315 bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ nínú oṣù kan náà tí wọ́n jí wọn gbé. Nínú ìwé tó ṣàfihàn orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ajínigbé jí gbé náà, èyí tí ẹ̀ka ṣọ́ọ̀ṣì kátólíìkì Kòtòngúrà Catholic Diocese of Kòtòngúrà fi síta lọ́jọ́ 24 oṣù kọkànlá ọdún 2025. Èèyàn 200 ni wọ́n ló ṣẹ́kù sí àkàtà àwọn ajínigbé nígbà náà, ṣùgbọ́n pẹ̀lú 100 tí wọ́n ní wọ́n ti gbà ìtúsílẹ̀ báyìí, ó ṣẹ́kù èèyàn 150 ní àhámọ́ ajínigbé nínú àwọn tí wọ́n gbé lọ ní St. Mary's Catholic School Pàpírì báyìí. Ṣáájú èyí ni wọ́n ti ṣe òǹkà àwọn tí wọ́n jí gbé náà pẹ̀lú àlàyé pé olùkọ́ 5, àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ 7, akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama 14 àti èèyàn 200 láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti jẹ́lẹ́òsinmi. Ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn, abilékọ Sunday ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé ọmọ ẹ̀gbọ́n òun 2 ni wọ́n jí gbé lọ lọ́jọ́ náà. Ọmọ 4 ló ní ilé ẹ̀kọ́ náà, wọ́n jí 2 lọ lóru nínú wọn. Ọ̀kan wà ní ìwé 6, ìkejì wà ní ìwé 3. Inú igbó ló ní ìyá àwọn ọmọ náà wọ̀ lọ tó ń sunkún kíkorò láì dákẹ́. Ìjínigbé nílé ẹ̀kọ́ yìí ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn ajínigbé yabo ilé ẹ̀kọ́ àwọn obìnrin ní Kebbi tí wọ́n jí ọ̀pọ̀ nínú wọn gbé lọ. Lẹ́yìn ọjọ́ díẹ̀ lákàtà àwọn ajínigbé náà sì ni ìjọba àpapọ̀ kéde pé àwọn ti rí wọn gbà wálé pẹ̀lú ìlànà ọ̀rọ̀ àjọsọ tí kò ní jàgídíjàgan nínú non-kinetic. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.